Osasi, yeah, we are saying sorry today because Osas, I want to hear you. We want to see us sorry today before. But I'm going to win the radio. Why are you just doing Osasi? You want to win your letting me do. We are talking with my children. Oh, Osasi, you can't allow me. You don't care about it. Ìdílé ìfẹ́fà wọ́n sí ẹjọ́ ni kò sáàsì pé ìgbìmọ̀ náà gbé wa nìyẹn gbẹ̀mí pa owó pàrọ̀ pé ọ̀gá ẹ̀rí pọ̀ lẹ́yìn láwòrán ọ̀sàsì nípa láwòrán tó rí ìbíẹ̀rẹ̀ láwòrán la ìyọ̀bọ̀ làwọn ẹgbẹ́ kúgbẹ́ tàbí bí ẹ̀rọ ìdọ̀pọ̀ ìyàwó ẹgbẹ́ nípa la wọ́n tẹ́tù àṣẹ sọ́nù yìí náà ọgbọ́n náà ní ẹ̀kọ́ ní bíẹ̀ ọ̀gbọ́n ayé tó láwòrán nípa la ẹ̀sìn ẹ̀sìn la nípa la ọ̀sàsì la nípa láwòrán ìdísí kẹyà láwòrán ìdísí kẹyà láwòrán ìdísí kẹyà láwòrán nípa la ìgbàgbọ́ tó láwòrán bọ́ báyọ̀ ní ẹni ní ẹbí láwòrán ìlú mi yà lóye bẹ́ẹ̀ àgbọ̀nà sílẹ̀ bú àgbọ̀nà òwe náà bẹ̀rẹ̀ ọmọ ìwé gbẹ̀mí ọmọ yẹn ẹgbẹ́ bẹ́ẹ̀ ni mo náà wá tọ́ ìwé sílẹ̀ wẹ́ẹ̀ wọ́n ń jọ wá kẹ́lẹ́ sí à. Nene parawari bama kaya refu. Me ma go dey careful. So pan yen kwa me go dey pa ma do. Anyway, me na like you. That's what I think they know. You know, it's too weak. Oh, anye ni gbe gan e. Ile ka gbe. Don't let me feel that. Easy. Ai. That was a boo. Oh, come on. Kukuwa makume bie kuwa. Kukuwa wate. Eh? Nima watch a film. What I watch film? You guys are disturbing me. What is going on? Makume bie. I see me film. What do I go? I see get film. Look at those guys. Eh, o mutane wa get film. Don't you worry, get film. Why? You get film wo? You na me na makume understand. Eh? Ya lele. Mo ja ba we le won ga lo me to be happy. Wale mana wale lo tell ni waku wa bona wale lo te wale te aku wa bona wale lo pressure na imi na wa mi na understand igwa iya fa yo ke be na go fe wa ti stop ile wa sana girigiri no udere dan yo pagia. Maybe you're 7 years ọ̀sẹ̀ rẹ̀ yìí túwé ọ̀mọ́ra mi èwo kọ́ máa wọ́ ẹ̀rẹ́ ọ̀mì nínú mi gbé maybe ọ̀sẹ̀ rẹ̀ lọ́nà mẹ́rin ní ìgbé ìgbé mẹ́rin máa ń gbé mi òwe ìwọ fún ìyá mi ìgbé ìgbé ìyá mi àmì ọ̀mì ìyá máa mi máa ń mi wọ ọ̀rọ̀ ẹ̀ máa ń mi ta mi ma sẹ́ ní ọgbọ́n kan sẹ́ mi rà ìyá ni ma sẹ́ ní ọbẹ̀ ọ̀rẹ́ sẹ́ mi rà mẹ́rin mi ma rí ma ká ma wẹ̀ ìmáwó ni wẹ́rẹ́ pé mi wẹ́ mi wọ́n bí ẹni kó wá kọ̀ tó mẹ́rin mi ma ká mú wà wọ̀ wọ́n wẹ̀ ìmáwó rẹ̀ gbé ọ̀rọ̀ mi yẹn mi ló tẹ̀ ká mọ̀ bí ẹni wọ́n rẹ̀ jẹ́ ọ̀rọ̀ bí ẹni wọ́n yóò gbé o gẹ̀rẹ̀
ogun plan kaka ma we iwe mo e. O ma pa we. O ma pa we. Amen. Mai bi we. O ma ri o wa o be mi. Abi ke e tane. Ise. E ma sunu ma sunu. Beru tan mo mo. Ije, even Ibalegbe where are they? Only say call. All that time away. Where you? Huh? No here. You know see you. Now you know over here. Now I'm in here. Back here come out. Only say. What's wrong with Islam? Who are you? What's wrong? Bishop, what are you saying? You know what you go really hana. What go here? Bon na. Eta ma very. Ami via fefe wa ro ko wa we do okay won na. We do okay we na wa via really hana. Ami via da wa we fefe. Maka we hana te. Sala oguma gona. No way, everyone, sir, every time we were home, who knew what attack? We are very hungry. We might soto. When we walk back on him, I know you. Only must say why we why we are okay. We say no why you here, huh? Why we should spy for us? Any mama, sister. I will be now on the sister. I didn't need the favorite to win me. Egg and bread. How? Oh, you don't waste out. Yeah, what? Yeah, we bought. We're saying,
Ego moto na. Eh, can what there na. Yes. Oh, well, come on. We tell you moto ni we be ate na again na. Amen. Wa go fi e bo so no. Sister. I know what. Okay na. Èmi àti gbogbo ẹwà mi ní mìíràn kò fún bíìtì kíákíá pé wà bá wọn ló fi ṣe mẹ nítorí ẹwà ọmọ tí a máa wọ gímì á gbogbo ẹwà. Ìṣe èmi náà wọ́n ti gbé wà. Èmi mi sì ti gbọ́ wa nítorí ṣe mi tèmi ní kí gbọ́ wa bá. Kò ṣe wọ́n ti gbé wà. Only me, Mary. God forbid. Okay, wait. Èmi náà tún lè tẹ́lẹ̀ oníta mẹ́rẹ̀ẹ́jì. Ikú mi wà sí èfífà. Ìyàwó mi wà gbogbogbò. Ìyàwó mi kì í sòtọ̀. Èmi náà tún lè tẹ́lẹ̀ oníta mẹ́rẹ̀ẹ́jì. Ikú mi wà sí èfífà. Ìyàwó mi wà gbogbogbò. Ìyàwó mi kì í sòtọ̀. Báwo ṣe oníta mẹ́rẹ̀ẹ́? Wọ́n ti rẹ̀ bá fọ́ọ̀nì. Ọba mi ní agbóhùn ẹ̀gbọ́n owó ní ẹ̀wì rí. Ẹ o, ní àwọn ẹ̀wẹ̀ ìdíbò tẹnu máa kẹ̀kẹ́. Ilé wọn ti gbọ̀mọ̀ òun, àwàgbọ́, bí wọn náà wẹ ilé iṣẹ́ tí wẹ. Mo ń sábà wọ̀ náà, inú yàwó ẹ̀rọ àmú tàmáwá wẹ èrè àgbégbọ̀ bàmá yọ wọn. Ọmọ wọn gbẹ̀mọ̀ ẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ náà rẹ̀. Wọ́n bá wọn gbẹ̀mọ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n wí sí gbogbo àná. Wọ́n bẹ̀rẹ̀ ìwọ́n bá tàmá ẹ̀wẹ̀ èrè ọ̀yà sùn mú. Ọmọ àpòwẹ̀ ìwọ wà lóde o uka wa wọn ni iye ko ni wọn o wa me gba we kuda me ma ni lo ye very me to tama we ma ye gedege eni me bere we bere o se le tama we na we ye dia wa ye ra re ku ma we mo bi o ya le do be tama we Chichi iye ku ya bi de tama me emi me o okay tí ó náà ìdùn ewu kékeré wọ́n ẹsẹ̀ tí yẹn bí a bá ta ẹ̀bá bẹ̀tẹ̀ tilẹ̀ ọ̀gá ẹgbẹ́ òkè ọ̀pá wọn lọ́pọ̀ lórí àwọn náà ọ̀pọ̀ ọ̀dọ́mọdé mi náà dá sẹ́yìn gbẹ̀gà ọ̀gbẹ́ ni ìyẹn káyé wọ́n bẹ́ẹ̀ láwọn òun ní zíga nù. ẹ̀tẹ́ ìnà ọ̀yá yóò pọ̀ wé mú ìta. ẹ bá wọ̀ dá lẹ́yìn ní ìta o di ẹ wá kẹ̀kẹ́ ìwọ̀lú ẹ tà máa ẹ. ìwà jàjì ní ẹfẹ́ ní wàtà màmí ló yá kí ó dẹ́ta màmí. ẹ bá wọ̀ gbé yóò fẹ́. ó yá tó dẹ́ta màmí wọ́n ẹ̀yẹ́ wọn. sọ́dọ̀ àìsí máa wọ́dà fún wa. ìta mẹ́rin. sọ́dọ̀ àì ẹgbẹ́rẹ́. ó yá bẹ̀rẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ kò ní bọ́ ní rẹ̀ ẹgbẹ̀rẹ̀ wọ́n rí pèpè máa wá dọ̀rọ̀ ní wọ́n sómi wọ́n ò kọ́. Wọ́n náà lè kún èmi. Sàlùkù wa. Ìṣáàjì yàtà máa wà ní. Yàtà mẹ́rin wọ́n sùn. Kúta. Òde omi máa ní sọ̀tọ̀. Ẹ ò. Ìmájájì yàtà. Iye ìdò tábà. Wọ́n náà ìdò sí ní àyè wọ́n kò wó fún àdúgbò rẹ̀ làwọn iye ìkìyà ẹ̀. Ẹ ò. Ìjájì yàrá rẹ̀ ní ṣe níta. Níta mẹ́rin.
Because he surprised the daughter of Mama where you know by Roy. Not by Roy, but what else? Imagine. Egbe wa we me ime ware ma. Ere me ya okulo. You understand? Iye wan ogwa jogo bonia. Dey ti go awe ni we ni ya fi ayo. Ah? Egbe we me. Never ni e de here. So, now you feel confused me money, I understand. We are ro wa kwa. Akwe. You go better we me akarule just so let me say from 10-11 Meruwa. No ya net na me ya wi enya ni o ene degbe akwa ni me bu we adewa na me kina do we be na hin ai be azie better mo ire ko mo na ko wesi Ose we be tell ni me jo wa de wa mo What in again? Hey, my sister was telling me feeling. Anyway, if I am now okay, amen. O sa jo not yari yo. Nya wo e budo. E bata. O sa jo not yari be no ma kene yi palo. Be no ma kene yi palo. O sa jo awon ni. O wa wo ni we na won. Ije be go dey lose card be. We le lori ruwe. Well, we only can wear wa 20 years. Can you do it? What targeted me to be here? It's targeted and they will yard of my other one for here. If it's targeted, where this against your ultimate Benata Yarima. Yeah, they was low to a Johnny, when you make your honor was one. I'll be walking out here. When the young man let them go, say, when the young lady, I'm Otele no koni. Dam no so eragbona. Ere ke wi de. Imeka ezebe ni yo ni
ẹ dẹ́rù gbọ́n sọ́wọ́ ìwé fasting òun dáa àbí ọgbà ìjẹ́rìí ìṣọ́ ọgbọ́n àjẹwà náà nevertheless ìṣàbọ̀ ayé rẹ̀ àjọ òkè wà ní gbogbo ìmọ̀ àwọn àti díẹ̀ rẹ̀ dọ́nà máa gba ẹ̀ nínú àwọn ọmọ máa gba ẹ̀ irú ìró àwọn àrè lọ bó ní kí n máa òkè ìwé mi gbóbíṣí mẹ́wàá ẹ o mẹ́sítà yẹ ti gbóbíṣí mẹ́wàá no I can't do that ẹ ti gbóbíṣí mẹ́wàá o wẹ́ẹ̀ ti gbóbíṣí mẹ́wàá màá zú oyin ná 80 scores ìmọ̀ ìwà ẹ̀ ti gbóbíṣí mẹ́wàá ẹ̀ tí a wò pìyà náà wà lẹ́wọ̀n náà ẹ̀ jù ẹ́ pa mi sí àyè ọmọ náà mú gẹ́ mú gbóbíṣí mẹ́wàá there is no rag gbọ́n mọ́ you dey not see for this life now then you get gbóbíṣí mẹ́wàá bàrà ọdẹ wọn pìyà then every day mo pè é wẹ́ẹ́ yìí ìdùgbò ẹ̀ wẹ́ẹ́ kí wọ́n mú kú bẹ́ẹ̀ kí ẹkùn nù yẹ́n ní ìpàdé tí a wúyè bàlá dẹ̀ ó máa rí ó bọ́lé lẹ́yìn náà tuwari yóò bọ̀ ẹ́ ẹgbẹ́ wa situation bọ̀ mi kẹ̀kẹ́ yàá mi ẹnu ọ̀gá ọ̀gá. gbé wa gbọ́ ẹ máa mú inú ẹ̀ gbé wa bẹ̀ kú wa. ya ibo ẹ tí mẹ lọ sásì sí yìí wá wọ́n tí mo sásì sí yìí wá náà ewu ẹ̀ kàdé ewu ẹ̀ yà wọ́n yà ọbẹ̀ lọ sásì àmọ́ wọ́n tó ọ̀nà dáwọ̀ ẹ̀ bẹ̀ yà sá. igu ẹ̀ yẹn mọ́tò la gbúdọ̀ múra fi ẹ̀ múra yìí gbélé àdé. mo ìmọ̀ wọ́n mi gbé máa ẹ̀yìn bèbí ọ̀ ẹ̀yìn bèbí ẹ̀yìn wọ̀ ẹ̀mọ̀ mi ìyá ọmọ má pàgbé Eruwari, yìí àwọn ènìyàn yẹ bẹ̀rù sásì nǹkan máa ló wà yìí náà. Mommy, that you understand. Okó àfẹ́. Usas. What are you doing in my house? Usas, you are going to Usas. Who are you? Where are you going to go? Who are you going to go? Usas. I want more than a quick baby. What do you mean? Daddy, love him. Keep quiet. Daddy, love him. You love him. My baby. You love him. Ọmọ àbọ̀bọ̀ ìsáfì àdélẹ̀ tó ta dání lọ́dọ̀. They are telling me to my friend that you love him. Ọ̀hánà mo rí mọ́mọ́ náà mo love him. Wọ́n mú ẹ̀dùkú ẹ̀. Ẹ̀ mú ẹ̀dùkú ẹ̀. Ẹ̀ mú ẹ̀dùkú ẹ̀ mọ́ ẹ̀dùkú ẹ̀. Daddy tó ta mú tàbí yín àtà mi ò láwọ̀. Bọ̀dọ̀ wẹ̀ tóbi yẹ kí mẹ́wò wá. Ọ̀rọ̀ náà wẹ̀ tóbi yẹ kí mẹ́wò wá. Kò sars wẹ̀ náà di náà di ogun mi. Okay. Wala no. Okay. Ire wa idame yo. Idame yo. Daddy monota. Are you sure? I'm going to turn off who we're calling. Baba, if I were yakiri, open it when we know. If I know now, they list for any listing, and you want to move you're making money on Canela. Okay. They give you your time, there will be no problem. But tell her about way to toy with me. I had to go down in your house. If I am mommy, I am in okay. There will be no problem. There we have time, I hear you. You want to so my digger, not done. We have been over and making a donor. What listing or Taba, a list, even right now, a list in all. I will call my Okagbe or rather, Yamio. I am Yoni. No, they can make this thing or the list in me. The Hiarian. You guys read the list. You're supposed to know that. Even when we home, I will do that. Don't worry, I will your time. Irremanana. Imagine or woman or what baby.
And he said, we don't have to go around. Yama way. Okay. Zeke be am we. Wa kan ku we wo ma we. Wa we. Pastor. Oh, I want to Mama say give me card be na we. Yeah, you left my phone. I had to go on. They move Ona mama. Right to go on. Na. O na gbagbe baba. Oya gbe. sister. Sister. What a mess. Sister. Eh. Bele na. Is that good? You know Sassy Villa. What was it? Sassy me. I want to wear. If Papa said, well. Assassin was one in here. Papa. If Assassin said, Papa, I know the way. Over here, we don't know we take care of it over here. I know we mother is I know why you No. I like the young message. So Sister, marriage ni. It's not our woman choose. Na when you want to choose mama. Mr. First of all, you good. Enough of this, enough. So what's doing? Start. The customer when he cry, when good marshal. Is that they don't have money? We're very good matches. What's up with them? Inú yóò dùn ọ̀gá kò lè gbére tó nílò àwọn ìwádìí yìí àwọn ẹ̀yẹ ẹ̀dùn mìíràn pa. Brother Nafidun tọ́ ìwọ ẹ̀ ní mo ta kà bọ́. Sọ̀kọ́ pàànà oh no sọ̀kọ́ pàànà ọ̀síwẹ̀ ó sàs ìbárí gùn àlọ́ ẹ̀ ìbárí nídẹ̀ àtọ́ aláyẹ̀wẹ̀ mọ̀ sásì ní mẹ́ aláwọ̀ gẹ́gẹ́ báyìí ìmáṣẹ́ ìyá yẹ̀rẹ̀ pé ìdíkù ọ̀ká rẹ̀ nẹ̀. Sister Mary, ọ̀rọ̀ yìí tẹ́ ń do wẹ̀ orun ọ̀pá gbà wà náà tẹ́ dùn gbà wọ́n. Kí wá sí wa, àmì òun ẹ̀wé máa bí mi kú wà kílẹ̀ tó gẹ̀. Ṣùgbọ́n wọ́n náà mi gbẹ gbẹ̀sọ ọ̀sẹ̀wọ̀sẹ̀ ìgbàkigbà kan ìyẹn kú ọ̀táìt gbé ṣe dùn sùn èso fi gbéyẹ̀ pọ̀ ni. Because àmì òun náà báyìí. Brother Nafidun ìrìkúẹ́ èmi náà sẹ́sì rẹ̀ ó tún mọ̀ ṣe gbé náà ó sẹ́sì náà rí àti mẹ́rọ náà lọ ẹ̀wọ́ lọ ó sẹ́sì náà rí àti mẹ́rọ náà dùn ẹ̀wọ́ dọ́ ìrìkúẹ́ ó bá mi rí ṣe mẹ́nà rọ̀ ni that's my blood sister ọ̀rọ̀ ni èyí ni àwọn níye anya rẹ̀ fi ẹ̀wọ̀ ha èyí mi àwọ̀ ẹ̀ amẹ̀ nọ náà èmi náà yá kú amẹ̀ èmi ni àwọ̀ ẹ̀. Mary, ayọ̀ àwẹ̀wẹ̀ osolo bo we Bible ana bo ya we for do forgive those who trespass against us. What is that? You wanna we me am make to hage ngwe no so ba kan gbina we ra otoni e to gege we o ma kan we on sas e ma wa we na ku we dey gwa me gwi because e mo e
before we kill him, we also kill or we kill over. We have a relationship or tight in there. Say what you can do when I buy one your pa. When you make your sassy brother, a bunny gave him back more. Nigga Yahweh. Oh nah. Mary Nata Manero. They might were selling anywhere what was a cigar. Understand? They make one job. It was us choosing on equal way. But if you even know, sometimes, well, as I see years, I saw one man. Please, easy, you can't come in me. The man is saying, no, slow boy, you can $1. Please. You must show you. It's a matter just. Because you know I will make Is that what's doing? What is that now? What is that now?
Hey, o sa si ku ma gun. Ebi ma bo se. Ebi ma bo wa. Ise. Emeri posi na me. Emeri posi na me don fe ma. Ifu. E mo jame Emeri. Ise. Hey! Imota. Imota te mi le kebro. Keso ni le ko wa ile. Keso. Mo bi oyi. O si ana wo na ga fi en ko Abego hospital. Hospital. The hospital on ye. Hospital. O sa sibo ya wi na re gba. Namoro yana imi o wa oriyan. Epe wo oriyan. Aye ke ko ga pipin na o. Ono na ri ga pupi o. Uma oze mudua. Uma kuma mbe. Haka no wake ni. Hey, awon ide. Uma ni gira ke o. Ma ni oze mbe. Okun mbe ibe yi na. Dale gbe. Dale ni. Ori ju gbe. Ba wo bi amimi. Ipiri awo kekan. Ba mi ipiri awo no ma ewo. Don't know if you do it. You want to be Mama go and go. Go on to go. Get your back and really want to come away. Everyone want fear or everyone fear. Your back and really want to really get you. Emina will stand. Emina will up my alley and you're not Hey, who are you tired? One year. There's nothing here on our head. Not carry over. Ain't not carry over. You didn't know how to go. I think we'll echo in the weather. Echo in the weather. You go away and say, I said, over really. What about you? What about you? Mẹ́tẹ̀ ẹ̀ ń kí bá wẹ̀ ń fi ẹ̀rọ náà fẹ́ ọ̀ ìjọ tẹ̀gbẹ́ mọ̀ wíjọ̀gbẹ́ ìjẹ̀jọ́ ẹ̀kọ́ lè rẹ̀ ẹ̀kọ́ lè rẹ̀ mẹ́tẹ̀ ẹ̀ ẹ̀ tàmà wò. Ilé bá sì wá mẹ́tẹ̀ ẹ̀ tàmà wò. Òjò kíta ẹsẹ̀ rẹ̀ lọ́wọ́ ilé èso ẹ̀gbọ́n ìdílé lẹ́yìn. Wọ́n abẹ́ làwọn ìwé sí dí wọ́n wọ̀ wọ́n yìí. Ìgbà yẹn olóbi ẹ̀ bá. Bírí wọ́n ti wọ́n náà tàbí wọ́n mi ti wà wọ́n tàbí wọ́n ti jẹ́ mú bá mi náà ẹ̀sẹ̀ rẹ̀ wà wọ́n náà. Oníṣẹ́ wà mí ẹ̀ wà mí ẹ̀ wà mí ẹ̀ wà mí ẹ̀ bàmí níà mẹ́rù ní ẹ̀ bàmí níà ètò tó ní ṣùgbọ́n ẹ̀ máa ń wẹ̀ mú ẹjọ́ rẹ̀ náà. If you are going my way, if you want to say that, if you want to say yo, Mary, what did you want? Mary, you walk away, please. Mary, try to walk away. Mary, where you go when Mama will take away, or before Mary, and get take away Mary. Mary, we go not to where fear in me, no. What will be you are? Or how to do I take in the middle of the one. You know, can wait, my dear. You will see you done. Let you go out and see you done. No, you upon your Iki anyway. You want to know what boys see, they want to boy. But what you are doing from a little door, they almost a little away, they just say, well, we should be like theater. Maybe gay, maybe European.
the girl son no more going to book and when the whole day. Here you are here when that loud. My dear, you know that way I do think when I have you when I shall go away and you are my son. Any person who die, Nina was see by making yeah, your pia then I get a man. Who can't go to Paragon because men run here, they had to see no. They near me. They what are they? Better, better, well, you're going to better than if you have a family, you want to be serving you. You go on with big home when you have to sleep. Hello, who will you have a hope here? They look at what I need you way. What is the problem thing again? If I want to have a this with me. Why are you going to talk about this? That's what you have to try. You will not play away. They are not around man. When you finish investing there for long, they are with my idea. We will go further. Our masters. Till you go in there for the education where. We are professor then attack one. You know get we are the well. What we may that one that one. So what man who are almost your 20-year-old boy. I your 20 better sister. So then you will take boy and you know we take more. Oh, remember. Oh, that lady. Now you your 20. Don't worry, no way we no better more. About the better than what you are not all your when you be a bite you know. Oh, what would you do? What would you do? Did you ever tell you? My problem will be care hospital dinner. Okay. In the doctor Tabitha. So we are mommy no baby. Even that way before my kid rebound, we last testing you saying that you know by the so I'm totally confused, man also no. J'ai besoin de me. Oui, bien quand il y a un mobile koyaki. Mais on donne le nom le moment où on s'en a bon. Et tout le monde understand. Ouais. Il y a un autre son. Où est l'année I not did already in my mind, but we're not really. We're not the rejection bank, so I'm okay. Yeah, then I'm okay. We like only one anyway. You're funny, really like you should have lived. It's a real thing. I can't even tell you. Oh, my, I not see you. Make it I'm not going to Oh, yeah, Rowa. Okay. You don't believe. What's Rowa? Anyway, I'll to read to me when you read to me. Mister, I'll to read to me, sure. Where is the no problem, you are only my boy. I'm going to get out now. Okay, thank you very much. Mister, don't start. Yo, Yo. Belle. Come. Yo,
Not really, but it's okay. Marine. Yeah. You want away? You want away? I do. Am I so tall? More so tall than I know, ma. Every time, it's very good. Every day now. Okay. You understand? Hey, you don't bamboo wearing. Me marry away on my seat. Like you are a good person. Yeah, you are. Is that what I say? You're welcome. Eme ekpeme no sunu wa le otuna. Wo ma no suppose no nya me. Buda, you don't pamu we regeni. Iye we ugele love a boy now. Of course, I love you. You know, say I don't know what do after we wouldn't see I. You know, we will start marrying us because we may hoy. Mama, we ain't about to me laughing. They don't come away. He like the relationship. I don't want to see I am. He get it because he love it. Love us as Yeah. Imione ugele we mo na. Beside even you wait, you didn't have it with me. I love me, baby. He loves me so much. I'm jealous. Yeah, you are getting Rosha. I'm happy for you. Oh, yes, you are one because oh my say, oh okay. Thank and if you know do me what to do out me mama boni there. And this time I'm beside you. Yes. Oh, I'm with you. Thank 2-4. Yes. You are good. Well, sister. Yeah. I'm really happy. Thank you. You're welcome. And a guy now. Then he am you. Then he are gay. He will love you. Okay, the glass of away. Okay, the glass of away. But yeah, well, he can't see money anyway. So how is it? Orowa. Even we carry by me, he won't be me over where I live. One year. Oh, fine. Well, he may tell what we are did. Yeah, maybe you why not what we are did. Maybe what you're going to see. What do you think? Say I live at oh, I mean, we are running. I got it, but I will be happy because at least me on be assisting. Could even to be like it. Oh, all like it. Yes, so wow. I am going to one change. One feel at Tony change. Okay. And what are you telling you? Yeah, I'm waiting for you, darling. Abi, we get ready. Jesus, this ass is so cute. Like it? Like, you might like it, you love it. Wow. You don't pay for that. Gosh, this place is paradise. Babe, hope you're okay. Perfectly okay. Bele. You need him now. No need for the drink. Anyway. Hey, no, come on, but wait. What? That's not the problem, but Kimakawa relax me. Of course, man. Ube one and animal, you know. Otera mukba. Every part of where I go one everyone. Yeah. Exactly this chair. Even a plasma, you are cool with the bottle now. Yes. Yeah. You know, we are planning where we're running. You have changed yourself. So this. Thank you so much. I'm fine. That's it. We're seeing. You need to keep my role. So, I said, I'm not telling you, we are so. You call me. We want to get it. You know where you are because I miss you. Miss you so much. I miss you too, my love. Who is she? My friend, Second brother. If you meet my baby, my sweetheart, my honey, Usas. Oh yeah. It's so cute. Baby, you can't want to be but my phone. No fridge no can over. So the key. What's the way one
Yeah, mommy. Let's go. Okay, your mommy now. Okay. Cool. Okay, alright. There he is. I need change. Oh, God. Era me atombe. Toma ba. Ise baba alage sansa. Yes, son vieux mais. Agora mal é. Ise baba ke vous. Mo ya wa dolo de gwa me de ne. Baba. E no wa ya me do ya mi baba. Wa to me ka. O fu ebi ni kan lo ma. Ise baba. Baba wa mu ko me pa ni ta wa diku. Ona ego ni kwe. An le ba se ba ide we mu e kaka. Iwe mu e. Iyo le ni we mu e. Iyo no mi we me wo le gbe. Iyo wa beg me instantly. O wa we me. O love me sa. O ya me ya te baba. No la no di yo bo me no bu me iwe. Ina te. Ni kan lo ma. Ajaja na meme o. Ise. O ka wo. Ọmọ la nu we bi ka mi. Wa we marriage ya. Baba marriage. Oni ma me body important di baba. Ni me wa mu ade egu we na me wa mu we wa gu me wu. O wa mi eme no wa love me, no wa like me, wa we ni message. Oni me mu ade. O ko ka mi akari ya. Baba ogari eme wa yi we ne. Eti we me ori eme yo wa. Agmoga ma we. Ise baba. Wo we me no muri. Wo no enika. O ga ni wo sie ni na no tani. Obune no time unda atuzama ya eba re kwa maton o ja me bo ni dolo re be no wotani e no sie awa dipo mi yu me ukuna mu geze eze seya baba unu wa ya unu o mi agbe bi eze me were evenu viere maga yikini gba sena ifuna me we say that we wala mi me we ga me jadi ni we ga me ko ya we oria we afia gbigidi ne no bo emi atokan manu ise be de na we gbe dolori na mi we asenoro aduwo ya fefe so pa lo ga ni ga je o ga di lo to na ya mama no ka do o venu viere na ya mama to wo ke ni ta yo baba la di to we la wo ya emi ka lo ka wala do kuma me ya ka se fo ni ka lo gwa ma ise baba ise baba o fo gbe baba di ni go ki ni le to o mi me aye tin fi go no gbe ko kale e so kuma be ni o mu jara ni abi mi 100,000 bi 50,000 bi 50,000 to agwa so kuma go ka we le gba me na yo ni wo yo mi wa lo awu de do agwe ikini pe ni ka wo to oh ma baba we say baba baba ye no wa gwe me mana ni pari o na yo to baba mbo ade ye ma bodi ye aworu na da ogboru e pipi e ma ta di baba say baba o ka wo me we o gboru e pipi o we la ma se ya ni kini pe wa do we wa soro emi o ya le yoruwe na nu e ko ka fonbo oye pepe o ikunri wona zebe gun gbe gi me la ni me be ge yo to na ona se na mo igo yo ku wona ni me o e ka ko me wo kokoro gbo we emi ya gba na emi ya ri lunu dawo gboru e gbibi je na me gbe e be da no fi gbo am dolore je no ta na cha yo to ba ka ni ka o le da iyo baba we say wa to me gbo emi ka no gbo ama e ka ta e ere wa je se baba we say baba iwe se ka do na ti afia biri so e no wa na na ko no na wo ma e se jo mo na tu e ya ma you ka ti na na ta e ko me e je le kini gbe ilobo ni sugbo mo na fo pe na ta e do ka ji wala baba ni baba to sagbe e to ba gbe e de ka o ero we na me do pe mana o ebe ya fe gbegbe ni lo de le ki a ku sa de e ja yo ra yi ai no ma bi je o ai no ma kebe o do dum o do kebe o do dum o do kebe o do dum Bodo kebe
Odo o sagbaje apa ma gbaje gori ole eni ka o no jare ga webo na do se baba e de sagbedo ba gbe edu wa ni enu ijo wa la baba ni baba e de no gbere de na e mo ya fe ni Isabole le mo egiro pa mi do umudiani ya to mudiani ya peke ma kare keke no iri egbon de na o ma na bi go gbe na ya gbon e fi wa to ma la o da o je ga yan baba ni baba e ja ki o dagun e gbe mo e ja le gbin da le gbe na le ge mo baba o ugenu wa mu me zebeni do gbo ba do de level yi egbin e kin ni ka o we ni tai wa ge ga je ri o ke ma ni ri ran na de na o pa ma gba yo ri o lo sagbaje wa ge ga mu se o sanu dadi enika winta ogegaje yo ya be ri bakara we na nda we efifi gbe we no kan wala baba ni bakema ni ri na gba gese o nka ogegaje yo wala baba no baba ona ko mi la kun he e ti mo ko me e mo ya fe ni leru na de na ya me te pa ya me toko ala o da mo ro e ga mi na ke ti mo ko me a ti o pa da ga jo eno je àwọn rírì gbọ́bọ̀ náà yà ó ebe yẹ̀rẹ̀ náà bò yásọ̀ bò. ẹ̀rọ ni àtọ́pẹ́ àrọ̀wẹ̀ nana baba yẹ òwò ẹ lọ yí fìyè káàbà iṣẹ́ baba kè wúwẹ́ iṣẹ́ baba baba kè ẹ ní kéré àwọn ètò gbọ́nyì. ọmọ yìí lè wẹ̀ bọ́lé náà ọmọ náà sùn náà lọ́rí náà. Iṣẹ́ o iṣẹ́ bàbá iṣẹ́. ẹ o tẹ ọmọ ọmọ wọlé ilé ní ìpè fún mọ̀wó lábẹ́ ọ̀yá mi là ó agbọ̀ngàn máa wọ ìwé àfúlà tó lè fún ẹ wẹ̀ ọmọ náà ó yẹ tètè pẹ̀ ẹ kú àgbè náà wò kẹ́lẹ́ bí ẹ ègbé máa wẹ̀. ègbé náà lẹ bàbá iṣẹ́ bàbá ẹ̀rọ rẹ̀ ló di. ìmàwé yẹn múlò àkàrẹ́ ní kàwé náà kó àtọ́tù wà pẹ́. iṣẹ́ bàbá iṣẹ́ bàbá àlè má lò lọ bàbá. máa wẹ̀ káàbà àmọ̀ràn máa wẹ̀ o. iṣẹ́ bàbá iṣẹ́ kì í wú ẹ̀ káàbà káàbà ìkóyà bàbá káàbà ègbé náà lẹ bàbá. Iyi baba rẹ èmi náà kéde amága bẹ́ẹ̀ èmi náà kẹ́ ẹ̀ lóòótọ́ rẹ̀ ẹ̀ mi kéré. ẹ má ta iṣẹ́ baba iṣẹ́ kì í wúwẹ́ baba. ẹ wù kéra lẹ o lálógi pẹ́sẹ̀ baba pẹ́sẹ̀ iṣẹ́ baba iṣẹ́. Uga meya o. Iṣẹ́ kì í wúwẹ́ rẹ. Àmọ̀ràn máa wẹ̀. Iṣẹ́ baba. Níkà o, ọmọ náà fi o, alòkùn ẹ̀dùn pàṣẹ yọ. Iṣẹ́ baba. Ìjà ìjọba yé. Iṣẹ́ baba. Àwa ọ̀nà máa ma. Iṣẹ́. Àmọ̀ràn máa wẹ̀ yìí. Iṣẹ́ baba. Kóyà sówó ìmẹ́ ìrànà. Àwọn ìlà àlú ẹyẹ. Ègbó wa ti pọ̀ máa jó. Ìpẹ̀sì bí nyàgbàdé. Akáàkà ọkọ̀ koríko. Ọkọ̀ kò náà máa pé ìkòbó à. Ẹ̀pọ̀ wa ẹ̀ẹ́lẹ́nu wa. Akáàkà ọkọ̀ koríko. Ìbí náà náà nì mẹ́. Wàrà lù ẹ́ kùkà yìí mẹ́. Èèyàn pàní ó ní ìwé kàmáwẹ̀ láwọ́wọ́ ìmẹ́. Ìrànà ìjẹ́ ìmẹ́nẹ́. Ẹ̀wẹ̀ ìdílé mi á là ó yà á sóde àná bí mèkì náà rí èmi ní jẹ́. Lẹ́yọ̀ ẹsẹ̀ ti gba ẹ̀yà mi ló ti ga. Akáàkà kókò rípo èyí. Kókò náà má kó ipò bó à. Agbọ̀nrán máa wẹ̀ o. Ìtọ́ atún àwọn ẹ̀dẹ̀ pé ká lé kó. Iṣẹ́ bàbá. Ìwé náà ta ìlú kàkẹ́ ayé. Iṣẹ́ o. Gbaná ẹ̀ máa mẹ́ wò kí bọ́ọ̀lù ìgbẹ́. Bẹ́ẹ̀ ni dípẹ́ ìgbẹ́ yá dé nà bí wọ́n. Ìyá
ìgbé ayé tó ẹgbẹ́ yá ìdílé. Wọ́n ta ní kiri. Ẹgbẹ́ náà tà yóò wà ní ayé. Ìwà ṣe bàbá. Owó ìbáyà iná iṣẹ́ yẹn àyíyàn yẹn yìí gbé owó gbé ìwé ìwé náà. Ìwé náà nánú ẹni ní wẹ́wẹ́ náà wọ́n á ṣẹ́ náà. Iṣẹ́. Agbọ̀nrán máa wẹ̀. Iṣẹ́ bàbá. Máa wo ìyá tí gbóná rí èmi ní jẹ́. Èèyàn. Mo dàbí náà jẹ́ náà ní ara dẹ̀gbé ẹ̀wọ́ kíkọ́. Bàbá ṣe kọ́ ní àyẹ́kẹ̀rẹ́ láti òkèèrè òkú bẹ́ẹ̀. Iṣẹ́ bàbá. Iṣẹ́. Ọ̀pọ̀ ẹ̀gbẹ́. Iṣẹ́ bàbá. Nípa ọlọ́pàá mà. Bàbá. Uhun náà ń gbọ̀gbà òní mímú náà bàbá. Ọ̀gá òun náà. Bàbá o mẹ́rin kí á ń nù ìgbà rẹ̀ tó sáwẹ̀ sí. Tàbí ọwọ́ kì í tẹ̀ màmí. Ìyẹn inú ìtẹ́ máa wúlò bá náà mọ̀ kí wọ́n sọ wọn sókè. Ọbọ̀dà mẹ̀gà sọ pé Aka ọkọ̀ ìkókò náà máa pín ìpínpọ̀ à. Ìní kan ọ̀sán máa wọ̀ ọ̀nà ìsàmà sí ẹ̀wọ́ kì í. Ọ̀rẹ́ ìyá kákò mẹ́rin wò ní àná tẹ́ bòdì mẹ́. Wẹ́sẹ̀ bàbá tó yà sọ wọ̀nyẹn rẹ̀. Wọ́n máa sọ mẹ́gà bàbá dé bàbá. Bàbá mẹ̀tẹ̀gbẹ́dẹ́ dídé. Ìní kan ló wọ̀ náà. Bàbá ẹ̀ agbọ̀n àmàwẹ̀ mi. Wẹ́sẹ̀ bàbá. Èmi kò ṣe wà rẹ̀. Wẹ́sẹ̀ o. Ẹ̀rọ wẹ́rẹ́ rẹ̀. Láà gbogbo ẹ̀jẹ̀ tó bọ̀ lẹ́yà wà ká wá ìdùnkún rẹ̀ ẹ̀mí náà lọ́nà wà ẹ̀jẹ̀ sẹ́bà sọ wà ẹ̀jẹ̀ sẹ́bà bá dá ẹ̀ ó dábé ọmọ awóge bí náà ta ẹ̀dọ́ kàkà dé o. Ọ̀fọ̀ ẹ̀gbẹ́ wà ìdùn pàṣẹ òní wọn ẹgbẹ́ oko wà ìlà ọdún àtọ́gbà.